Ayọ̀ gbogbo ẹ̀yin ará ilé àti gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire bí nílé lóko lẹ́yìn odi láti Ghana lọ sí Sierra Leone lọ sí Abidjan dé gbogbo àgbáyé dé London dé America South Africa Zimbabwe a kí gbogbo yín pé ẹ kú ìjókòó ayọ̀ ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di ìròyìn ayọ̀ lẹ máa gbọ́ tó bá sọ pé wíwẹ̀rùn okòwò ló dógò sọ́ọ̀dọ̀ yín kí ẹ sọ pé ẹ mọ́ ni owó àmọ̀yìn ọmọ àmọ̀yìn àlàáfíà àmọ̀yìn wọ́n á fowó bá yín lò wọ́n á fọmọ bá yín lò gbogbo nǹkan tó dá ní ilé ayé wọ́n á fi bá yín lò ẹ ò ní lóyún àní ìbí ẹ̀yin tí ẹ jẹ́ obìnrin tí ẹ jẹ́ ọmọdé ẹ máa dàgbà lórí ètò wa ètò yín Agogo Ayọ̀ lẹ́nìí a fẹ́ gbé òṣùbà fún àwọn gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé a ṣe ìwádìí a dẹ̀ rí i pé níbi ká ṣiṣẹ́ Ọlọ́run kó yanrantí ká ṣiṣẹ́ ìránṣẹ́ Olúwa kó yanrantí a rí i pé àwọn Yorùbá wọn ti làmìlaka ẹ làmìlaka ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ ti làmìlaka ẹ kí ló dé tí a wá sọ pé ẹ làmìlaka àwọn gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ńláńlá tí ẹ bá sọ nípa bàbá Adébóyè Yorùbá ni wọ́n tí ẹ bá sọ Bishop David Oyedepo wọ́n ní Yorùbá ni wọ́n tí ẹ bá sọ Túndé Bákàrè wọ́n ní Yorùbá ni wọ́n tí ẹ bá sọ Dr. Daniel Kọ́láwọlé Olúkọ̀yà wọ́n ní Yorùbá ni wọ́n ní tí ẹ bá sọ Paul Adéfarasin wọ́n ní Yorùbá ni wọ́n ní tí ẹ bá sọ Sam Adéyẹmí wọ́n ní Yorùbá ni wọ́n ní tí ẹ bá sọ Bishop Francis Wálé Òkè wọ́n ní Yorùbá ni wọ́n ní tí ẹ bá tún wá lọ sẹ́yìn pátápátá tí ẹ bá sọ nípa Ayọ̀ Babalọ́lá wọ́n ní Yorùbá wọ́n tí ẹ bá ń sọ bàbá àbíyè wọ́n ní Yorùbá ni wọ́n ní orí Agogo Ayọ̀ a gbé òṣùbà fún yín a kí yín pé ẹ kú iṣẹ́ níbi iṣẹ́ ìránṣẹ́ a wá ṣe ìwádìí pé kí ló dé ṣé Yorùbá nìkan ni wáyé tí wọ́n pé Yorùbá ló wá pọ̀ níbi ká ṣe iṣẹ́ ìránṣẹ́ wọ́n ní àwọn Yorùbá ní nǹkan kan tó ń ṣiṣẹ́ fún wọn níbi iṣẹ́ ìránṣẹ́ wọ́n ní láti àtètèkọ́ṣe títí di òní Yorùbá jẹ́ àwọn èèyàn tí wọ́n pé wọ́n máa ń ní ìtẹ́lọ́rùn wọ́n kì í ṣe àwọn èèyàn tí wọ́n pé wọ́n ń kánjú wọ́n kì í kánjú wá owó wọ́n kì í kánjú wá ọrọ̀ wọ́n wá ní nínú iṣẹ́ Olúwa Ọlọ́run á rí i pé èèyàn tó bá máa sin òun tó lè farajìn fún òun kò ní jẹ́ ẹni tó ń kánjú wá owó kò ní jẹ́ ẹni tó ń kánjú wá ọrọ̀ Yorùbá lẹ́ẹ̀kan sí mo pàtẹ́wọ́ fún yín a gbé òṣùbà fún yín lórí Agogo Ayọ̀ ṣùgbọ́n tí o bá ní ẹni tí a kò dárúkọ ẹjọ́ a lè dárúkọ gbogbo wọn tán ṣùgbọ́n tí ẹ̀yin náà bá mọ ẹnikẹ́ni tí ẹ mọ̀ tó jẹ́ Yorùbá tó láàmìlaka tó ṣiṣẹ́ ìránṣẹ́ dé ojú àmì ẹ fi ìwé ṣọwọ́ sí wa lórí Agogo Ayọ̀ @planetimage.co.za Agogo Ayọ̀ @planetimage.co.za tẹ bá tún wá mọ ìdí ẹ̀ tó fi jẹ́ pé Yorùbá ló láàmìlaka dáadáa níbi iṣẹ́ ìránṣẹ́ kí ẹ sì fìwé ṣọwọ́ sí wa ṣùgbọ́n lónìí lórí Agogo Ayọ̀ a máa mú yín lọ sí ìlú Òṣogbo a mú yín lọ bá Àjàngbìlẹ̀ baálẹ̀ eléégún àti ọ̀pọ̀lọpọ̀ ohun tó da ìròyìn ayọ̀ kò gbẹ́yìn a ti máa gbà yín ní ìyànjú gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ẹ gán pa ètò ń tẹ̀síwájú ẹ ò gbọ́dọ̀ ṣẹ́jú. ojú tẹ fi ń wò wá kò ní fọ́ wọ́n máa ń pòwe kan ní ilẹ̀ Yorùbá tán bá fẹ́ bú èèyàn wọ́n á ní ọmọ ọ̀yà bí ọmọ ẹ̀yìn eégún kí ló dé tán fi ń pèèyàn lọ́mọ ọ̀yà bí ọmọ ẹ̀yìn eégún wọ́n ní àwọn ọmọ tó wà lẹ́yìn eléégún wọ́n náà máa ń nọra wọn lẹ́gbàá inú wọn á dẹ̀ máa dùn wọ́n ní díẹ̀ ní àfi sọ pé ọmọ ìyà bí ọmọ ẹ̀yìn eégún ṣùgbọ́n gbàtà bá àwọn eléégún sọ̀rọ̀ wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀ wọ́n ló jẹ́ lára orò eégún ni kí a máa sínra ẹni ní ẹgbà ṣùgbọ́n wá ní ìtàn kékeré kan tí ọ̀rẹ́ mi kan tí ó sọ fún mi ó ní eégún kan wà pé eégún yìí ó máa ń jogun ó dẹ̀ máa ń pa owó ṣùgbọ́n ẹni tó ń ṣe atọ́kùn eégún tó bá ti fún eégún ní owó ọ̀tọ̀ níye tó ń fún eégún ọ̀tọ̀ níye tó máa fún eégún wọ́n bá fún eégún ní owó pépà òun á máa fún eégún ní coins ó wá dín ní ọjọ́ kan ní Ọbalẹ́ndé ní ìtàn ti ṣẹlẹ̀ bí wọ́n ṣe fún eégún lówó nìyẹn gbà tí atọ́kùn máa fún eégún lówó ó bá fún eégún ní coins wọ́n léégún bá ní mo gbọ́ furufuru pépà mo gbọ́ furufuru pépà kì í ṣe coins náà fún mi mo gbọ́ furufuru pépà wọ́n ní atọ́kùn bá ní ẹ̀ tòótọ́ ló gbọ́ furufuru pépà pé ilé atọ́kùn bá mú owó
ló bá mú fún eégún wá sọ fún atọ́kùn pé tí n bá ń gbé eégún ojú mi kò fọ́ ṣùgbọ́n lórí eré láti lọ bá Àjàngbìlẹ̀ baálẹ̀ olórí eléégún sọ̀rọ̀ ní ìlú Òṣogbo ẹ wo nǹkan tí a mú bọ̀. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Agogo Ayo abala ètò bó ṣe ń lọ làwà lẹ́gbẹ́ ọ̀tún mi àti ní ẹ̀gbẹ́ òsì mi àwọn tí wọ́n jẹ́ Àjàngbìlà baálẹ̀ eléégún ọba pidán eléégún ní gbogbo Nàìjíríà àwọn la fẹ́ fi ọ̀rọ̀ wa ní ẹnu wọn máa pidán eégún fún yín ẹ kú jókòó ọ̀gá mi ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò Agogo Ayo. ètò inú ẹ ṣe gan Ọlọ́run ní ìbàjẹ́ Ọlọ́run jẹ́ ọmọ júṣe fún yín ẹ ní dààmú ńbẹ ẹ ní kàn nira. kí ló fi yín jẹ ta ló fi yín jẹ baálẹ̀ ológun olórí eléégún. àwa náà bá ní torí ọmọ Àjàngbìlà ni àwa sóyè Ọlọ́run sì ní jẹ́ ó bàjẹ́ látàyè ogun KEJI ló ti wàálẹ̀ látàyè ogun KEJI nígbà tí àwa gan kéré torí bàbá wa ń bẹ báyìí Àjàngbìlà gan ó wà báyìí ṣùgbọ́n eré wa jẹ́ eré tó lágbá tó ẹ̀fì tó eré tó ṣe é fi hàn láwùjọ Yorùbá pé eré dà o eré ní ayé ogun KEJI yẹn ni Aláàfin gbé ọ̀pá àṣẹ lé bàbá wa lọ́wọ́ pé ìwọ ni olórí gbogbo eléégún báyìí. èmi náà wà ń bèèrè lọ́yìn lé èmi máa ń rí eégún máa ń jó wọn aṣàyẹ̀ wọn aṣọ oríṣiríṣi nǹkan tí èmi náà bá bèèrè lọ́yìn pé jọ kí ló ń pè ní eégún tí ká sọ pé fẹ́ ṣàlàyé ẹ̀ fún èèyàn tí ẹ̀rí kò mọ àṣà wa kó yìnbó kan bẹ̀rẹ̀ wípé kí ló ń jẹ́ eégún tí wọ́n fẹ́ ṣàlàyé kí ni kí n sọ fún. n ti ń jẹ́ eégún ni wípé àtọ̀dọ́lẹ̀ ni tàdán kò sì sẹ́ni tí ó kù láyé tí ò ní gbé eégún lọ sọ́run ó ti wà ní àti ayébáyé wípé eégún rèé o kìí ṣe pé bọ́yé èèyàn kàn ṣàdédé máa sọ báyìí mọ̀ dáborí lásán ni wọ́n ń pè léégún ó ti wà ní inú ìdílé pé eégún rèé tí wọ́n ń pè eégún rèé o ó yàtọ̀ fún pé mo máa sọ òbóra mọ̀ dáborí lásán irọ́ kò rí bẹ́ẹ̀. ọ̀nà wo ni eégún fi ń gbé àṣà wa lárugẹ. ọ̀nà tí eégún gbà gbé àṣà wa lárugẹ ọ̀pọ̀ jù kò tiẹ̀ sí ọ̀nà tá a lè pé báyìí ní báyìí kàṣà báyìí káwòdì tí ò ní gbé tá a lè fi gbé ní arugẹ torí bá a bá gbé eégún bọ orí nìsín á jó inú èèyàn ó dùn bó ṣe èèyàn dúdú bó ṣe èèyàn aláwọ̀ funfun bẹ́ẹ̀ bá jó ní ìsìkọ́sẹ́ bẹ́ẹ̀ èèyàn bá ń ronú tẹ́ ẹ bá ń jó fún ní ìsinú rẹ̀ ó sì máa dùn. kí ló dé tó bá ń gbé eégún jáde nígbà mi wọ́n máa ń mẹ́gbàá dání wọ́n máa ń na èèyàn. ọ̀rọ̀ yìí pa akọ́sọ ṣùgbọ́n kò sí bí wọn ò ṣe ó ti wà látọ̀ ẹ rí i pé mo ti sọ sẹ́yìn náà ó ti wà àtọlẹ̀ tó dọ́lẹ̀ ń tàdán ni ó rò ní wọ́n fi máa ń ṣe ló fi di wípé ọ̀rẹ́ yìí o mo mú lọ́wọ́ o ẹni pé mo fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ mi eégún ìdọ́dọ̀ ọ̀rẹ́ mi ní ìsìn dé ń fún lẹ́gba yọ jẹ̀tẹ̀ mí. fún àǹfààní àwọn tó ń wò wá nílé àwọn ọba pidán lé inú mi dẹ́dùn pé orí Africa Magic ibi tí gbogbo dán péré sí ibẹ̀ ni a wà lẹ́ni ẹjọ́ tẹ́ bá sọ pé ọba pidán irú dán wò lẹ̀ ń pa. ìdán tá a máa ń pa ẹ ṣe bíi ní skambu eégún tá a ti múra tán mẹ́rin sí alẹ́dẹ́jọ alẹ́dẹ́sìn alẹ́dí màálù kò sí náà tí a yẹ pa. ẹjọ́ kí lè lè di bá a ṣe dúró yìí. bá a ṣe àmúra kọ́sítúmù pé àmúra eégún kalẹ̀ báyìí tá a àwọn eégún nísìnyí báyìí tá a kó gbogbo símẹ́ǹtì wa kalẹ̀ a máa fi dáadáa. àwọn èèyàn gan tí wọ́n bá rí eégún ìgbà tí mo wà kékeré tí n bá rí eégún máa ń sá ni because mo ní ìgbàgbọ́ yìí pé bóyá àwọn tó ń gbégún tó ń bọ̀ yìí kọ́ máa lọ fi nǹkan nà mí kọ́ máa lọ kó bá mi kí lè sọ sírú ọ̀rọ̀ yẹn. lóòótọ́ ó wà nǹkan ọmọ aláìgbọràn ń bẹ èyí tó pé tí ò láfojú ẹ̀mí mẹ́rin sí ẹ̀tọ́ gbà eégún kí ló fẹ́ ṣe fún mi nǹkan kan ètò ẹni máa ń jí àti wọn ọ̀tọ̀ àmọ́ ìbọ̀ tó ti rí pé eégún ọba mi dé ohun kankan ó ti rẹ́rìn tí ń pa ẹ̀yẹ báyìí yóò jọ dìmọ́ra yóò kúnlẹ̀ fún eégún olúwa mi ó nǹkan kan eégún ìsúre fún yóò ṣàdúrà fún. kí lẹ lè sọ ní àwọn ìgbà kan mo ti rí ìjà eégún méjì eégún lè yà jáde eégún lẹ wọn á bẹ̀rẹ̀ sí jà kí ló máa ń fa ìjà eégún tí eégún méjì bá dẹ̀ jà kí ni àwọn àkóbá tó lè ṣẹlẹ̀. àkóbá tó lè ṣẹlẹ̀ pé tí eégún méjì bá jáde àwọn tó wà lẹ́yìn wọn lè máa púùsì eégún kan sí eégún kan bọ̀ àwọn èrò ara wọn tẹ̀yìn ara wọn náà bá wọn jà eégún kò lè bẹ́ eégún ara rẹ̀ jà láéláé àwọn tó tẹ̀lé wọn ìní wọn ń dá wàhálà rẹ̀ tí wọ́n jọ ń bá ara wọn jà. nǹkan tẹ́ wá fẹ́ kẹ́ ṣe fún mi ká tó parí abala ètò yìí ni pé mo fẹ́ yẹ kẹ́ pa àwọn dán mi ní kẹ́ dorógbà mi ní kẹ́ dájà o ṣùgbọ́n àwọn dán bíi kájó ká tàkìtì kẹ́ lè ṣe díẹ̀ fún wa.
bẹ́ẹ̀ni a ṣe ọ̀kan fún sókí ń bẹ̀. ok ṣe. màá lólúbi irú àlà bí mo rí bàbá mi olúbi irú agẹgẹ tí ìbà olúmọdẹ tó ṣàtàlà àbí tiwọn agbé ọ̀làhùn aláhùn amọ̀rò alùkò náà ọ̀làhùn aláhùn ó sùn bọ́mọdé ìwòye ọ̀làhùn bàbá wọn kọ́ pòókọ́ èmi ọ̀làhùn ló ní ìgbọ́lá eléégún èmi lọ́mọ gbé kíké lónìí sẹ́ ẹ̀yẹ bàbá ọ̀rọ̀ kandukandu lẹ́nu abíwèé ikú ní ti bọ́gbọ́lé eléégún bábíwèé kú ọ̀bá lànà ànírọ̀rọ̀ kandukandu abíwèé kú àjàngílà ńlẹ̀ ń wò ń ẹtìlẹ̀ rọ́bà lórí gbogbo eléégún tí pidán kiri ọ̀jẹ̀ bàbá mo fóyè kẹ́bà balẹ̀ àrẹ̀kú eléégún òní rẹ̀ sà àti dọ́ba o nínú olórin òní rẹ̀ sà àti dọ́ba àwọn òyìnbó rán ní wá pé wá òní rẹ̀ sà àti dọ́ba òní rẹ̀ sà àti dọ́ba o ìrọ́kọ́ òní rẹ̀ sà àti dọ́ba àwọn òyìnbó rán ní wá pé wá òní rẹ̀ sà àkànní òdi ara rẹ̀ sà ọba nínú lábala aníyí gẹ́gẹ́ ló débi elódùmá èèwọ̀lá epo ọ̀dẹ́gun epo èmi nìkan lọ́mọ onínà ọ̀mìnrin lálọ́ ọba àgbèsì àròdòrí ara rẹ̀ èmi lọ́mọ àṣẹ́bì yìí ara rẹ̀ sà ọmọ àṣẹ́bì yìí ọba tó mọyé èdè pa àṣà òní rẹ̀ sà ọmọ ọba o ìrọ́kọ́ o òní rẹ̀ sà ọmọ ọba àwọn ọ̀jẹ̀ sọ̀rọ̀ ká mọ́ bàbẹ̀ mọ́ òní rẹ̀ sà kókó léegun yán ṣùkú léegun àgbàdo ká sọ̀rọ̀ ká bàbẹ̀ ìlòfóòtọ́ ọmọ fọlọ́nsù àròjòrí ara rẹ̀ sà ìkin gbórí ẹni kì í sán ọkọ ẹni tí ń jẹ adéṣiyàn sà kò bá rí arówó rajà oògùn. wọ́n ní gbéra ńlẹ̀ ń wo kan ṣe wọ́n ní gbéra ńlẹ̀ ń wo kan ṣe èèwọ̀lá ọba lórí eléégún tí pidán kiri àjàngílà ní wí bá balẹ̀ àrẹ̀kú eléégún wọ́n ní gbéra ńlẹ̀ ń wo kan ṣe èèwọ̀lá epo. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Agogo Ayọ̀ kí a tó lọ sí orí ìròyìn ayọ̀ a fẹ́ fi àwọn nǹkan kan tó wa létí ó ní àwọn ọ̀rọ̀ kan tí wọ́n máa ń sọ nípa àwọn èèyàn kan káàkiri ní ilẹ̀ Yorùbá ní àkọ́kọ́ wọ́n á sọ pé Ìjẹ̀bú láhùn wọ́n á sọ pé Ìjẹ̀bú láhùn àwa ń wò pé wọ́n dẹ̀ sọ pé tí ò bá sí nǹkan kan èṣẹ́ òun déédéé ṣẹ́ àwa ń wò pé ṣé tòótọ́ ni Ìjẹ̀bú láhùn ibo lẹ ti rí kí ni Ìjẹ̀bú ṣe tẹ́ fi ń sọ pé Ìjẹ̀bú láhùn àwa ti ṣe ìwádìí àti ìmọ̀ nǹkan tí wọ́n fi sọ pé Ìjẹ̀bú wọn ni àwọn ṣùgbọ́n gba àwọn Ìjẹ̀bú tí èmi mọ̀ mi ò lè sọ pé wọ́n láhùn ṣùgbọ́n ẹni tó bá mọ ìdí ẹ̀ tí wọ́n fi ń sọ pé Ìjẹ̀bú láhùn ẹ jọ̀ọ́ ẹ fi ìwé ṣọwọ́ sí wa lórí Agogo Ayọ̀ @planetimage.co.za Agogo Ayọ̀ @planetimage.co.za ẹlẹ́nkejì wọ́n sọ pé Ìlọrin mẹ̀sújàmbá Ìlọrin agẹṣinkólé ìyẹn jẹ́ nǹkan tó tóbi tó káàyàn láyà gbogbo ẹ̀yin ará Ìlọrin ṣé tòótọ́ ni kí ló dé tó ń sọ pé Ìlọrin mẹ̀sújàmbá Ìlọrin agẹṣinkólé ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ yìí ibo náà ti rírú ọ̀rọ̀ yìí ṣé àwọn ọ̀rọ̀ ó jẹ́ ọ̀rọ̀ tí ó fìdí múlẹ̀ àbó ní nǹkan kan tí àwọn ará Ìlọrin ń ṣe tí wọ́n fi ń pe Ìlọrin ní mẹ̀sújàmbá agẹṣinkólé lórí ọ̀rọ̀ tí a gbé kalẹ̀ ẹ fi ìwé ṣọwọ́ sí wa lórí Agogo Ayọ̀ @planetimage.co.za Agogo Ayọ̀ @planetimage.co.za ẹ̀gàn pa ìròyìn ayọ̀ ń bọ̀ lọ́nà. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Agogo Ayọ̀ lórí ọ̀rọ̀ kéékèèké tí a máa mú wá fún yín náà láṣìwà wọ́n sọ pé àwọn Oǹdó ní agídí tí wọ́n bá ti di gbogbo ará Oǹdó wọ́n ló lágídí ṣùgbọ́n àwa ṣe ìwádìí àwọn ẹ̀yìn abálára àwọn ará Oǹdó mi sọ̀rọ̀ wọ́n ní tòótọ́ ni Oǹdó lágídí gbogbo ẹ̀yin ará Oǹdó àbí ẹ̀yin ará Èkìtì ṣé tí n bá dúró síbi tí mo bá sọ pé gbogbo Oǹdó ló lágídí ṣé òótọ́ ni mò ń sọ ṣé ọ̀rọ̀ tí a lè máa sọ lẹ́ni ni àbí ọ̀rọ̀ àtijọ́ ni pé gbogbo ará Oǹdó ló ní agídí ìyẹn bẹ́ẹ̀ tọ́ lóhùn kan lórí ọ̀rọ̀ yẹn ẹ fi ìwé ṣọwọ́ sí wa lórí Agogo Ayọ̀ @planetimage.co.za lẹ́lẹ́ǹkejì wọ́n ní Ìjẹ̀ṣà máa ń jẹ ìpè lẹ́nu ní wọ́n ní ará Ìjẹ̀ṣà tó bá wù ẹ́ títí á ní ṣàlùṣàlà yọjú ẹ
wọ́n ní ṣàlùṣàláyọ̀ wọ́n ní tí èèyàn bá gbé Iléṣà á rí i pé èèpè bí omi ni wọ́n mú ní Iléṣà ni ẹ̀yà wa ń sọ tòótọ́ ṣé tòótọ́ ni irú nǹkan báyìí ní gbogbo ará Ìjẹ̀ṣà ló máa ń jẹ èpè ẹnu a tún wá sọ pé ṣé àwọn èpè tó ń ṣe ṣé èpè yìí kì í ṣe nítorí gẹ́gẹ́ bí onígbàgbọ́ wọ́n ní agbára ó ń bẹ ní inú ahọ́n ní ìlú South Africa ní Johannesburg ní Honeydew ìlú South Africa gba akọni oníṣẹ́ Ọlọ́run láti ilẹ̀ Nàìjíríà Pastor Matthew Ashimolowo wọ́n gbà wọ́n ní àlejò níbi ìjọsìn ọlọ́jọ́ mẹ́ta pàtàkì tí ó kún tó yẹ pé ìfòróróyàn wá ń ṣàn bí omi ní ibẹ̀ ṣùgbọ́n ní nǹkan tó jọ wá lójú nínú ibí ni pé ní ọjọ́ kẹta tí Pastor Matthew Ashimolowo tí wọ́n ń ṣe ìjọsìn wọ́n sọ nǹkan kan wọ́n ní èèyàn kì í ṣiṣẹ́ oṣù kó lówó kó lọ́lá wọ́n lẹ́ni tó bá fẹ́ lọ́lá rẹpẹtẹ kó fi iṣẹ́ oṣù sílẹ̀ pé ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ oṣù ó níbi tó lè dé ní ilé ayé ọ̀rọ̀ wá jẹ́ ọ̀rọ̀ jẹ́ pé bu gbogbo àwọn èèyàn lára ìgbà tí wọ́n á parí ìjọsìn yìí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi ọ̀rọ̀ jomi tó rú ọ̀rọ̀ wọ́n ní ṣé iṣẹ́ oṣù kò dáa ni ṣùgbọ́n Pastor Matthew Ashimolowo sọ pé àwọn ò sọ pé iṣẹ́ oṣù kò dáa wọ́n ní ibi pẹlẹbẹ lèèyàn ti mọ̀ọ́lẹ̀ jẹ wọ́n ní ṣùgbọ́n tó bá fẹ́ lówó bíi Dangote tó fẹ́ lówó bíi MKO Abiola kí Ọlọ́run kí ó bá fi ọ̀run kẹ́ wọ́n léèyàn kì í nírú owó bẹ́ẹ̀ níbi iṣẹ́ oṣù wọ́n lẹ́ni tó bá ti ń ṣiṣẹ́ oṣù ó ní ibi tó lè dé ó ní ibi tí ọlá ẹ lè mọ ìyẹn ní ọ̀rọ̀ tó jáde láti ẹnu Pastor Matthew Ashimolowo níbi ìjọsìn ọlọ́jọ́ mẹ́ta tí wọ́n ṣe ní ìlú South Africa ẹgbọ́n pa abala kejì ìròyìn ayọ̀ ń bọ̀ lọ́nà. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Agogo Ayo abala bó ṣe ń lọ náà ní àṣìwọ́ olórin kan ló kọrin kan wọ́n ní kí ni ìyá aláṣọ ń tà tó yẹ gbàdá ní ṣé wúrẹ́ ń jẹ léèsì ni a ti wà lọ́dọ̀ àwọn tó ń taṣọ ní ìlú South Africa tó yẹ pé iṣẹ́ ajé ló gbé wọn dé ìlú South Africa láti ìlú Èkó a fẹ́ mọ gbogbo ọgbọ́n tí wọ́n ń dá sí irú òwò tí wọ́n ń ṣe àti pé ẹni tó bá wà ní tó bá fẹ́ ṣe irú òwò ní irú bíi a lè mọ bí wọ́n ṣe ń ṣe irú òwò yìí ẹ ǹlẹ́ mà o. ẹ káàsán o. kí ni orúkọ yín mà. orúkọ mi ni Olúwafọlákẹ́mi Kọ́láwọlé. kí lẹ lè sọ fún wa nípa irú iṣẹ́ tí ẹ ń ṣe báwo ni irú òwò yìí báwo ló ṣe bẹ̀rẹ̀ ń bí. ẹ̀gbọ́n mi ló bẹ̀rẹ̀ actually so ìgbà tí mo wá sí South Africa ní 2006 mo wá join wọn so ìgbà tí mo dẹ̀ dé bíbáyìí mo bá wọn lẹ́nu iṣẹ́ yìí ni so èmi náà join wọn àjọ bẹ̀rẹ̀ sí ní ṣe lọ. tí èèyàn bá fẹ́ ṣe irú iṣẹ́ yìí bó ló máa ti bẹ̀rẹ̀ tó gbàgbà jẹ́ pé ẹ̀yin odi láwà. èèyàn ní number one owó láti bẹ̀rẹ̀ then èèyàn ní láti wá location èèyàn ní shop from there then díẹ̀ then customer máa wá because tó bá ń ṣe láti ilé possibility wà kó jẹ́ pé èèyàn á wà restricted but tó bá ní shop at least àwọn tó ń kọjá lọ wọ́n á lè máa rí wọ́n á lè wí pé ok nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ ń bíbá. nínú gbogbo àwọn oríṣiríṣi àwọn aṣọ tẹ́ǹtà èwo ló yá jù. eléyìí tó yá jù at least according to my own experience for 4 years mo ti wà ń bíbá Ankara ó yá jù because mo rò bí nǹkan tó jẹ́ kó fi yá jù ni pé ó jẹ́ nǹkan tí ò wọ́n jù fáwọn èèyàn láti rà because lace àwọn èèyàn á wò pé lace ti wọ́n jù àná à ń torí pé a ṣẹ̀ṣẹ̀ introduce àwọn aṣọ yìí sáwọn ará ìlú bíbá ẹni so wọ́n prefer láti ra àwọn Ankara àbí wòdì ọ̀wọ́ àdìrẹ. ọgbọ́n wo lẹ fi ń dá sí pé àwọn ọmọ Nàìjíríà tó wà lẹ́yìn ìdí náà tí wọ́n ń bá yín rajà torí pé àwọn ọmọ Nàìjíríà mọye tí wọ́n ń ta àwọn nǹkan báyìí ṣé kò kí ń gà wọ́n lára jù láti bá yín rajà. That's the only nǹkan tí mo lè pè ní challenges ta ní bíbá because àwọn tí Naija wọn ti wá ń tiwa wọ́n á wò pé èló ló ń ta ní Nàìjíríà pé èló nìyẹn ní náírà náà but àwọn míì á sì wò pé business lè ń ṣe because ẹ ní profit ẹ máa san rent and everything so àwọn kọ̀ọ̀kan máa ń wò bẹ́ẹ̀ yẹn wọ́n á lè máa bá wa rajà but otherwise àwọn yòókù àwọn pé màá rà tí n bá lọ Nàìjíríà àbí màá ní kéèyàn kan bá mi send ẹ̀ but majority of àwọn customers were there foreigners actually like our Congolese, Zambia, South African, that's the major people that need to patronize. tábà wá mu ní ìpele yàtọ̀ sí Ankara ẹ bá mu ní ìpele èwo ló tún yá jù ní àwọn aṣọ tẹ́ǹtà. Then àwọn lace náà ó máa ń yá díẹ̀ but ó ná ju lace tó máa ń yá jù because irú àwọn lace tó bá bẹ̀rẹ̀ láti maybe bí 1,000 àwọn yẹn lè kò really move that but at least àwọn tí ò wọ́n tó bẹ́ẹ̀
then wọ́n máa ń move ju àwọn tó wọ́n lọ. ẹ̀ ń taṣọ, ẹ̀ ń ta bàtà, ẹ̀ ń ta bag, ẹ̀ ń ta jewelry tó jẹ́ ẹ̀ṣọ́. Lẹ́yìn aṣọ, ṣé bí wọ́n ṣe máa ń raṣọ ní Nàìjíríà yẹn jẹ́ pé àwọn èèyàn máa raṣọ, wọ́n á fẹ́ ra bàtà, wọ́n fẹ́ ra bag, ṣé bẹ́ẹ̀ náà ṣe máa ń làwọn ọmọ ìlú gbogbo náà ṣe máa ń bá yín rajà ń bí? Nínú bẹ́ẹ̀ a ní láti convince àwọn èèyàn pé okay o tó bá wọṣọ o need accessories o need shoe and bag láti match ẹ so that a really be dàbí bẹ́ẹ̀ máa ń wò lórí TV especially on Africa Magic, so wọ́n rí báwọn èèyàn ṣe ń wọ̀ then àwọn náà lè relate mọ́ pé okay I need like irú eléyìí sí ẹni tó bá wọ aṣọ tó ní pink a wọ pink shoes and bag á dẹ̀ wò pé okay bóyá beads ló fẹ́ lò a wọ pink náà láti fi match ẹ̀, so irú nǹkan bẹ́ẹ̀ ó ń jẹ́ kí bàtà àtàwọn bíi jewelries àtàwọn beads kó máa move pẹ̀lú ẹ̀ náà. Ìwádìí fi hàn pé ọjà yín ń tà gan-an ní bíbá. Ibo lẹ ti ń kó ọjà tí yín wá tó fi jẹ́ pé èrò fi ń yá wá bá yín? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, iṣẹ́ Olúwa ni kò ń ṣe tèèyàn kankan rárá. À ń mú irú àwọn àǹkárá yẹn à ń kó wá láti Nàìjíríà, à ń kó wá láti Ghana, then within àti Ghana ló ti máa wá because tẹ bá wo market nísìnyí rí pé àwọn oríṣiríṣi wooden ló wà, there is London wooden but I would rather sell wooden proper wooden, that's why la fi máa ń kó wọn wá láti Ghana straight from Ghana. Yeah. Tẹ́ bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ sọ pé àǹkárá Ghana ló dá, àǹkárá Nàìjíríà ló dá, ẹ má ro ti pé ẹ̀ ń ṣòwò. Tí wọ́n bá fẹ́ ra àǹkárá jẹ́ pé ìkànnù ti Ghana bí ti Nàìjíríà ló yẹ kó ra, èwo ló dáa jù nínú àǹkárá Ghana àti Nàìjíríà àti pé kí ni wọ́n fi dáa jù ra wọn lọ? Màá sọ wípé méjèèjì ló dá, àǹkárá Nàìjíríà dá ti Ghana dá because wọn kì í bó wọn dá, àwọn méjèèjì ló dá, so kò sí yàtọ̀ náà níbẹ̀ rárá, but it's just that àwọn èèyàn wò pé aṣọ Ghana but méjèèjì nǹkan kan náà ni wọ́n rí lè, it's just that the prices because tẹ bá wò báyìí pé okay àǹkárá ti Ghana ó wọ́n ju àǹkárá Nàìjíríà lọ, but àwọn méjèèjì ó dá. Ẹ jẹ́ ká tún sáré padà sí orí wooden. Àwọn kan ní Nigerian wooden wà, Ghanaian wooden wà, London wooden wà. Nínú gbogbo wooden èwo ló dáa jù? Tí wọ́n fẹ́ ra wooden tí wọ́n fẹ́ mọ̀ pé eléyìí gangan ni ojúlówó wooden, báwo ló ṣe máa dá mọ̀? As I was saying, Ghana wooden is the best. Ghana wooden is the best because I ti check. Ẹ gbà mí láyè láti sọ nǹkan kan. Orí ètò tẹ wá Agogo Ayo ni wọ́n ń pè, ètò Yorùbá ni. Ẹ bá wa dín bí ẹ ṣe ń sọ Gẹ̀ẹ́sì, ẹ bá wa dín kù. Ẹ jẹ́ kí n tún ìbéèrè mi béèrè lọ́wọ́ yín pé oríṣiríṣi wooden ló wà. Wọ́n ní wooden ti London wà, wọ́n ní wooden ti Ghana, wọ́n ní ti Nàìjíríà wà. Èwo ló dáa jù nínú gbogbo àti pé tí wọ́n fẹ́ mọ wooden tó dáa tó jójúlówó, báwo ló ṣe máa mọ̀? N tó dáa jù pé okay Nigeria wooden wà, Nigeria wooden, London wooden, but wooden Ghana òun ló dáa jù because original straight from the factory, original ni, and àti for London wooden àti for Ghana wooden I realize pé Ghana wooden kò kí n bó. Ní àkótán kí ẹ tó fi gbogbo nǹkan tẹ́ ń tà wọ́n wá, wọ́n ń ṣe aṣọ ní Abẹ́òkúta, wọ́n ń ṣe oríṣi Kampala, wọ́n ń ṣe àdìrẹ. Tẹ́ bá lọ s'Óṣogbo l'Óṣogbo Òròkì ìlú Aró, tẹ́ bá dẹ̀ wo bí ìdàdà rí pé àwọn kan bíi Kampala àdìrẹ wọn pọ̀ nínú nǹkan tí ẹ̀ ń tà, ṣé kò yá mọ́ ni àbí kí ló ṣẹlẹ̀ tó fẹ́ pé àǹkárá àtàdìrẹ wọn pọ̀ nínú nǹkan tẹ́ ń tà? A ní àdìrẹ, a ní wọn lórí igbá, tẹ́ bá wo bíbà a ní wọn bẹ̀, but ó kàn jẹ́ pé bọ́n ń tà sí òun la yín stock wọn sí. Àdìrẹ náà máa ń mú especially fún aṣọ ọkùnrin, àdìrẹ máa ń mú díẹ̀díẹ̀, but àǹkárá òun ló máa ń tà jù, ló jẹ́ kó jẹ́ pé nǹkan tẹ́ rí lórí igbá púpọ̀ jù ní àǹkárá, but àdìrẹ náà àṣẹ ni wọn, àwọn náà mú díẹ̀díẹ̀. Àdìrẹ Abẹ́òkúta wọ́n ń tà dáadáa fún láti rán aṣọ ọkùnrin bíi shirt or up and down fọkùnrin, so àdìrẹ náà ṣe wà òkè, àwọn náà ṣe ń tà. Gèlè òun ló wà ń bíbà, a ní gèlè tó yẹ pé gèlè nìkan ni, then a dẹ̀ ní ilé tó jẹ́ gèlè àti pèlé, so àwọn ló wà ń bíbà. A dẹ̀ láwọn tó jẹ́ fún ọkùnrin fìlà tẹ́ pé a lè fi rán fìlà fún wọn. A ní aṣọ òkè náà, aṣọ òkè ló wà ń bíbà, láwọn tó jẹ́ méjì, gèlè torí àti pèlé, then a dẹ̀ ní damask. Then bíbà òun ni àwọn àǹkárá wooden àti àwọn àdìrẹ ló wà ń bíbà. A lóríṣiríṣi àwọn àdìrẹ Abẹ́òkúta àti àwọn tó wà lẹ́kọ̀ọ́ náà, so àwọn ló wà ń bíbà. Then a dẹ̀ ní Guinea táwọn Senegalese máa ń pè ní bazin, so àwọn ló wà ń bíbà. Àwọn ọkùnrin tiẹ̀ máa ń like irú àwọn nǹkan báyìí láti fi rán bùbá àti ṣòkòtò. Then ní bíbà a ní lace, oríṣiríṣi lace, so different prices ni òun làwọn lace wà.
then ní bíbá náà a dẹ̀ láwọn lace oríṣiríṣi according to tó ń kálukú bá ṣe fẹ́ wọn la ṣe ní wọn sí bíbá. A dẹ̀ pèsè fún àwọn tó yẹ pé bóyá wọ́n fẹ́ lọ fún ayẹyẹ kan tó ń dẹ̀ fẹ́ pé ok àwọn fẹ́ nísinsìnyí so aláwọn ready made a ní ilé ìsìn top àti wrapper lélẹ̀ eléyìí a máa ń pè wọ́n ní búbò àdìrẹ dry lace búbò òun lélẹ̀ eléyìí náà búbò ni then pẹ̀lú àwọn eléyìí fún àwọn tó yẹ pé wọ́n kàn fẹ́ wọn right there so a ní different sizes òun ni àwọn eléyìí wà fún. Then a dẹ̀ ní títa àwọn ọkùnrin náà a ní top eléyìí top then a dẹ̀ tún ní top àti trouser òun lélẹ̀ wà fún. Then fún àwọn tó bá dẹ̀ fẹ́ àwọn ká bá wọn rán náà ẹ lè pick material then a máa bá wọn rán gbogbo ẹ̀ òun ní nǹkan tá à ń ṣe ní bíbá. Eléyìí àwọn top fún ọkùnrin làwọn eléyìí àwọn aṣọ ọkùnrin ní section yìí wà fún eléyìí top nìkan tán lè wọ̀ lórí jeans or just a material trouser òun làwọn eléyìí wà fún. Then àwọn eléyìí bùbá àti ṣòkòtò òun lélẹ̀ àwọn aṣọ ọkùnrin oríṣiríṣi la ní wọn ní bíbá. Then àti táwọn èèyàn bá fẹ́ ká bá wọn rán a lè rán fún wọn wọ́n á mú material lórí igbá then a máa rán fún wọn oríṣiríṣi service bẹ́ẹ̀ la máa ń ṣe ní bíbá nǹkan tí oníkálukú bá fẹ́ òun la máa ń ṣe fún wọn. We are here to meet their needs. Ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Agogo Ayo ẹ̀yin tí ẹ gan pa ẹ kú iṣẹ́ ẹ̀yin tí ẹ gan pa ẹ kú agídí abala kejì ìròyìn ayọ̀ ni a mú wá fún yín. Àwọn Nigeria Muslim Jamaat ní ìlú South Africa tí wọ́n wà ní Pretoria wọ́n láwọn ń fẹ́ ìrànlọ́wọ́ pé àwọn fẹ́ kọ́ mọ́ṣáláṣí ti àwọn abá ustaz sọ̀rọ̀ abá amiru sọ̀rọ̀ abá malim iléekéwù sọ̀rọ̀ wọ́n ní ṣùgbọ́n kí a dúpẹ́ lọ́wọ́ mọ́ṣáláṣí tí àwọn ti ń kírun ní ìlú South Africa ṣùgbọ́n wọ́n rọ gbogbo mùsùlùmí múmìnì àti múmìnà ní ìlú Nàìjíríà àti káàkiri wọ́n ní àwọn tí àwọn wà ní South Africa àwọn ń fẹ́ mọ́ṣáláṣí ti àwọn tí ó máa dájú pé mọ́ṣáláṣí ti Nigeria Muslim Jamaat lélẹ̀ àdàmọ́ pé gbogbo àwọn múmìnì àti múmìnà tí wọ́n ń gbọ́ wa ẹ máa ṣe ìrànlọ́wọ́ tí ẹ bá fẹ́ kàn sí wọn ẹ fi ìwé ṣọwọ́ sí wa lórí agogoayo@planetimage.co.za agogoayo@planetimage.co.za ẹ má gbàgbé pé tí ẹ bá fẹ́ ṣe ìnáwó tí ẹ fẹ́ kí a gbé sórí Agogo Ayo ẹ fẹ́ kí ayé kí ó mọ̀ ẹ kò sí ìnáwó tí ẹ bá fẹ́ ṣe ẹ kàn sí wa ibikíbi tí ẹ bá wà wá pé Nàìjíríà lẹ wà tí ẹ bá ti lè sanwó ọkọ̀ wa àwa bá yín níbẹ̀ a ò ní rújú báyìí lọ lórí ètò wa ètò yín Agogo Ayo lónìí wọ́n sọ pé galia shandorobo sente pelia sondo koloshente mele santa kala shanda indoli obo sonto koshende lebe sente melia shanda kasala ẹ má jẹ́ kí àyà yín já mo ní kí n fèdè fọ̀ ní nǹkan tí mo sọ ní pé kí a tó lọ jẹ́ ká fìbà fún Ọlọ́run alágbádá inú aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn òòrùn ọmọ níṣẹ́fà àti ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba tó ní kí ayé máa bẹ tó ń bẹ ọba tó ní kí ọ̀run kí ó máa wà kí ó wà ọba tó jókòó tí ọ̀run tí wọ́n fi ayé ṣe ìtìpó àdúpẹ́ lọ́wọ́ yín bàbá àdúpẹ́ tí ẹ bá bẹ̀rẹ̀ àdúpẹ́ tí ẹ bá wa parí ẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ jókòó ìfòròròyìn yín a máa lé sí owó á lé sí ọmọ á lé sí àlàáfíà á lé sí ṣùgbọ́n ẹ̀yin tí ẹ jẹ́ ọkùnrin ìyàwó kì í lé sí o àfi ní ọ̀dọ̀ àwọn mùmínà àti mùmínì ni ìyàwó ti máa ń lé sí ṣùgbọ́n ẹ̀yin tí ẹ jẹ́ kìrìsìtẹ́nì wọ́n sọ pé ìyàwó ò gbọ́dọ̀ lé sí ìyẹn jẹ́ lára nǹkan tí a máa wò lọ́jọ́ iwájú kí ni ìdí ẹ̀ sọ pé àwọn kìrìsìtẹ́nì sọ pé ìyàwó kan ni èèyàn lè ní àwọn mùsùlùmí dẹ̀ sọ pé èèyàn lè ní kọjá ẹyọ kan ó máa jẹ́ lára nǹkan tí a máa wò ní ọjọ́ iwájú a rí jù báyìí lọ lórí ètò wa ètò yín Agogo Ayo ìpàdé wa bí oyin ẹ má gan pamọ́ ẹ túraká.